Abi Chief Obafemi Oyeniyi Awolowo ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 1909 sí inú mọ̀lẹ́bí David Shopolu àti Mariam Efunyela Awolowo ní ìlú Ikenne tí í ṣe Ìjẹ̀bú-Rẹ́mọ tí ó jẹ́ Ogun State lónìí. Awolowo sì ni ọmọkùnrin kan ṣoṣo tí Ọlọ́run fi ta ìdílé náà ní ọrẹ. Àwọn ẹbí Awolowo jẹ́ ẹni tí ó gbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n sì yan ẹ̀sìn ìbílẹ̀ láàyò láti máa fi ṣe ẹ̀sìn ìwà àti ìgbésí ayé wọn. Bàbá Awolowo ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba ẹ̀sìn Kìrìsìtẹ́nì láàyè nínú ayé ẹ̀ ní gbogbo bí ìlú Ikenne bí ó ṣe tó ní ayé ìgbà náà, tí bàbá náà sì pa ipò dà gẹ́gẹ́ tó kù kí olóyè Obafemi Oyeniyi Awolowo kí ó pé ọmọ ọdún 11 ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 1920. Báyìí ni olóyè Obafemi Oyeniyi bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tí ó sì lọ sí iléèwé tí a mọ̀ sí Baptist Boy High School tó wà ní Abẹ́òkúta. Lẹ́yìn ìgbà yẹn tí ó kàwé jáde tán ni ó tẹ̀síwájú láti yan iṣẹ́ olùkọ́ni láàyè. Ó sì ṣe iṣẹ́ olùkọ́ni yìí fún ìwọ̀n sáà ìgbà díẹ̀. Nígbà náà ni ó tún yan iṣẹ́ tí a mọ̀ sí kí a bá ní tẹ ìwé ọlọ́wọ́ ayé ìgbà náà, eléyìí tí a mọ̀ sí shorthand typists tí ó yàn ní ààyò. Ó ṣe shorthand typist fún ìwọ̀n ìgbà díẹ̀ ló bá darapọ̀ mọ́ iléèwé tí a mọ̀ sí Wesley College ní ìlú Ìbàdàn, níbi tí ó ti ń bá wọn kó ìwé tàbí so ìwé pọ̀ tàbí tọ́jú ìwé tàbí tọ́jú àwọn fáìlì tí ó ṣe kókó jùlọ nínú ọ́fíìsì líle tí a mọ̀ sí clerk. Awolowo ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ìgbà ayé rẹ̀, kódà ó ṣe iṣẹ́ dírẹ́bà dánwò. Ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọ̀nyí, bẹ́ẹ̀ ó tún ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan tí a ń pè ní Nigeria Times tí a ń bá ní kọ ìròyìn. Awolowo ṣe àwọn iṣẹ́ wọ̀nyí láti lè fi tu owó jọ, láti lè fi tẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ rẹ̀, torí pé ó jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí ètò ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ó di ọdún 1927, Awolowo rí àǹfààní láti darapọ̀ mọ́ iléèwé gíga eléyìí tí ó wà ní ìlú Amẹ́ríkà tí a mọ̀ sí University of London, níbi tí ó ti lọ kọ́ ẹ̀kọ́ gboyè ìmọ̀ ìṣirò tí a mọ̀ sí Bachelor Degree of Commerce. Nígbà tí ó di ọdún 1930, Awolowo ṣẹ́rí padà sí orílẹ̀-èdè Nàìjíríà padà nítorí pé ó jẹ́ ẹni tó jí akíkanjú ọmọ tí ó sì nífẹ̀ẹ́ òṣèlú lọ́pọ̀lọpọ̀. Eléyìí ló mú kí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Lagos Youth Movement tí wọ́n ti padà wá di Nigerian Youth Movement báyìí. Nígbà tó di ọdún 1945, Awolowo tún pinnu pé ó yẹ kí òun wá ìmọ̀ kún ìmọ̀, ó yẹ kí òun wá òye kún òye tí òun ti ní. Ó sì ṣẹ́rí padà lọ sí ìlú òyìnbó, níbi tí ó ti lọ kọ́ ẹ̀kọ́ ilé tí a mọ̀ sí ìmọ̀ òfin tí a mọ̀ sí law ní University of London. Nígbà tí ó parí ẹ̀kọ́ ìmọ̀ òfin ẹ̀ ní University of London, wọ́n sì pè é sí àwùjọ àwọn amòfin ilé tí a mọ̀ sí bar pẹ̀lú Honourable Society of Inner Temple ní ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 1946. Ibẹ̀ ni Awolowo wà tí ó ti ń bá wọn ṣe ètò bí a ṣe ń tò ìlú àti bí a ṣe ń ṣe ìlú. Ibẹ̀ náà ló ti rí àǹfààní pé ó yẹ kí òun kí ó lo àǹfààní tí òun ní yìí láti fi kọ ìwé sí àwọn ìjọba òyìnbó láti pé kí wọ́n lè jọ̀wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fún òmìnira ti ara rẹ̀. Awolowo sì dá ẹgbẹ́ kan kalẹ̀ tí a mọ̀ sí ẹgbẹ́ ọmọ Odùduwà Descendants tí a mọ̀ sí Society of Descendants of Odùduwà ní ọdún 1944. Èròǹgbà olóyè Obafemi Awolowo láti dá ẹgbẹ́ sílẹ̀ ni pé kí ìṣọ̀kan, ìrẹ́pọ̀
àti àgbọ́yé ó lè wà láàárín àwọn ọmọ Yorùbá tí ó ń bẹ ní ìlú òkè òkun àti eléyìí tí ó wà ní ilé, pé kí àjọṣepọ̀ ó lè wà ní àárín wọn láti wípé wọ́n á ní àǹfààní láti lè dáàbò bo ọjọ́ iwájú wọn àti ọjọ́ iwájú àwọn ọmọ àti ìrandíran ọmọ wọn tí ó ń bọ̀. Awólọ́wọ̀ wà ní ìlú Amẹ́ríkà níbi tí ó ti ń ṣe iṣẹ́ amòfin tí ó sì ń jà fitafita fún orílẹ̀-èdè Nàìjíríà, ìgbé orílẹ̀-èdè Nàìjíríà kí ó gba òmìnira. Níbẹ̀ ni ó ti kọ́kọ ìwé àkọ́kọ́ tí ó pe àkọlé rẹ̀ ní Path of Nigerian Freedom. Bàbá Awólọ́wọ̀ ṣàlàyé wípé èròǹgbà òun sí ìwé tí òun kọ yìí ni wípé òun nígbàgbọ́ pé tí ìlú Amẹ́ríkà bá fún orílẹ̀-èdè Nàìjíríà ní òmìnira, òun nígbàgbọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà bá gba òmìnira eléyìí tí ó péye, òmìnira eléyìí tí ó fàyè gba ìjọba kí ìjọba kí ó ṣe ìjọba ara rẹ̀ tí kìí ṣe ìjọba ẹlẹ́yàmẹ̀yà. Òun nígbàgbọ́ pé ìrẹ́pọ̀, ìṣọ̀kan, àlàáfíà yóò jọba ní orílẹ̀-èdè Nàìjíríà láì fi ti ẹ̀sìn, àṣà, ìwà tàbí ti ẹbí kankan ṣe, tí òun sì mọ̀ pé eléyìí yóò mú kí ìrẹ́pọ̀ kí ó wà láàárín gbogbo ọmọ Nàìjíríà jálejako. Nígbà tí Awólọ́wọ̀ ṣe eléyìí, ó padà sí orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì yan iṣẹ́ amòfin láàyò nígbà tí ó dé orílẹ̀-èdè Nàìjíríà. Awólọ́wọ̀ tún kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé nígbà tí bàbá ṣẹ́rí padà wá sílé. Ní ara àwọn ìwé tí bàbá kọ láti rí The Autobiography of Chief Obafemi Awolowo eléyìí tí wọ́n kọ ní ọdún 1960. A tún ti rí The Voice of Courage tí wọ́n kọ ní ọdún 1981. Àlùyà láti ti rí Part of the Nigerian Greatness tí wọ́n kọ ní ọdún 1981. Bákan náà, My March Through Prison tí wọ́n kọ ní ọdún 1985 àti Dára Babarinsa House of War tí wọ́n kọ ní ọdún 1960. Bẹ́ẹ̀ wọ́n tún kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí a ò lè kà ní àkàǹkà tán. Nígbà tó di ọdún 1949, Awólọ́wọ̀ dá iléeṣẹ́ kan tí a mọ̀ sí newspaper eléyìí tí a mọ̀ sí Nigerian Tribune kalẹ̀. Èròǹgbà bàbá láti dá iléeṣẹ́ newspaper yìí kalẹ̀ ni pé láti fi polongo fún ìgbanikalẹ̀ kúrò ní ọwọ́ oko ẹrú amúnisìn eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Wọ́n sì lo àǹfààní wọ̀nyí láti fi kéde wípé ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira ti ara rẹ̀. Wọ́n sì lo àwọn àǹfààní wọ̀nyí láti rí pé wọ́n wá ìrẹ́pọ̀ láàrin ọmọ Odùduwà, ẹ̀yà Haúsá àti ẹ̀yà Ìgbò káàkiri pé kí ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ kí a gba òmìnira orílẹ̀-èdè ti Nàìjíríà. Níbí yìí ni a ó ti máa dánu dúró nípa ìtàn olóyè Obafemi Awólọ́wọ̀, nígbà tí a ó máa mú abala kejì ìtàn náà wá tí a pè àkọlé rẹ̀ ní Awólọ́wọ̀ political ìṣirò, yẹn ipa tí bàbá kó nínú ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tó di ìgbà náà tí ẹ bá ní ìbéèrè tàbí ohun tí ẹ fẹ́ fi ṣọwọ́ sí wa, ẹ fi ṣọwọ́ sí ojú ewé tí a ti ń bára wa sọ̀rọ̀ yìí, ìyẹn tí a mọ̀ sí comment section below. Ayọ̀ àti àlàáfíà òun náà ni a ó tún máa pàdé. Ó dàbọ̀, ire o.